وهابيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم. 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. أدوبة فلون. الحمد لله. ẹjẹ́ á dá ọpẹ́ náà dáadáa. alhamdulillah. ẹjẹ́ á parí àyà náà délẹ̀. alhamdulillahi rabbil alamin. a ní ẹni tí a lè dúpẹ́ fún jọ Ọlọ́run lọ. Ọlọ́run náà ni ó pa wá láṣẹ ọpẹ́. ọpẹ́ tọlọ́run ní túláàsì. èyí tá a dá fáwọn èèyàn yìí sábà ṣe túláàsì. orí pẹ́ ni ó ṣe ni lóore lánàá ó lè ṣe ni ní kàlémì. bọ́ bá sì wá dọ̀la a ní rántí oore tòní tó ṣe mọ́ ìkàyé tó ṣe gbẹ̀yìn náà la máa wá rántí. ṣùgbọ́n Ọlọ́run fúnra ara rẹ̀ òpè rẹ̀ jẹ́ra rẹ̀ ọba tó níwájú tó lẹ́yìn ó lẹ́yìn ọmọ ànábì Ádámù o bẹ́ẹ̀ bá morí kì mí dáadáa ó yẹ kí n kíra mi fún yín. àkọ́kọ́ èmi lọ́ba fa'alul ma yurid. a sì fẹ́ nú ẹ̀ tí ọ̀bẹ nìkan kan nímọ̀ràn. lẹ́yìn náà òun náà sì lọ́ba innahu huwa dhahaka wa abuka èmi lọ́ba ẹkún èmi lọ́ba ẹ̀rín. bẹ́ẹ̀ bá rí nǹkan tó pa yín lẹ́rìn ẹ̀rín máa ń wà. ṣùgbọ́n tẹ́ ẹ bá rí nǹkan tó pa yín lẹ́kún ẹ̀sùn ẹkún náà kí gbogbo ayé ọmọ. ṣùgbọ́n bọ́ bá kẹrin fọlíyẹ́dá àkú kọ̀líìlà ẹ̀rẹ́rìn máa ń wà o. torí bẹ́ẹ̀ bá ṣe rin tó tírípù ẹkún lẹ́sùn. ọba tó sọ eléyìí bọ́ bá ṣe ń tó dùn mọ́ wa àfi ká dúpẹ́. àdúpẹ́ ni. bọ́ bá tún ṣe èyí tí ọ̀tẹ̀ wa àwa ní ọ̀tẹ̀ lọ́rùn ó tóun fún rẹ̀ lọ́rùn. wa ma misli. wa ayna yakunu misli. wa ayna yakunu misli. wa ayna tara fatilubuni tajidini. wa ayna tara fatilubuni tajidini. wa ma misli. ọlọ́ni ta ló fẹ́ jọ mí. wa ma misli. ẹ wárú mi kàn. wa ma misli. ẹ̀sùn ẹni ọba jọ mí. wa ayna yakunu misli. ta ló
tún gbìyànjú àti jọ mí. وما مثلي وأين يكون مثلي alẹ́ni tó fẹ́ jọ èmi Ọlọ́run. أين يكون مثلي èmi tí mo máa dá ẹkún lẹ̀ ń bí ó gbé yẹ wọ́n máa rẹ́rìn. أين يكون مثلي èmi tí mo ní gbogbo kápá nǹkan lọ́dọ̀ njọ́ ẹ bá pé tẹ́ ẹ bá pa njọ́ tẹ́ ẹ bá pa gbogbo òlú rẹ tẹ́ ẹ ní nǹkan àdùnnú ni yóò sì sọ nǹkan kankan síbẹ̀ tó ẹnì kankan ò sì gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹ̀. وما مثلي وأين يكون مثلي Ọlọ́run ní ẹ fi irú mi hàn. وأين يكون وأين يكون مثلي ta ló wá fẹ́ jọ mí ta ló fẹ́ máa ṣe bí mo ṣe ń ṣe. وأين تراه فاطلبني تجدني جل ملك. وأين تراه فاطلبني تجدني ẹ jẹ́ pé èmi ni mo gbọ́ dákun mo sì gbọ́jọ́. ta ló fẹ́ jọ mí. وهو لا كيف mo kọjá pé ta ni. وهو لا كيف mo kọjá pé ta ni sọ̀rọ̀ ń bẹ̀ yẹn. وهو لا كيف Ọlọ́run ni mo kọjá ẹ̀. ولا أين له ẹnì kò sì lè kọ gbọ́dọ̀ já ìlẹ́nu ẹnìkan pé bó mo ti ń bọ̀. ولا أين له mo kọjá pé ń bo ní ti ń bọ̀ tá ń bì pàápàá. وهو لا كيف ولا أين له وهو رب الكيف. وهو رب الكيف والكيف يحول وهو رب الكيف والكيف يحول èmi Ọlọ́run fúnra mi ó yẹ kí ẹ gbórúkọ Ọlọ́run tóbi jàmá. الله أكبر ẹ gbé ọwọ́ yín méjèèjì ó kẹ́ fi pariwo Ọlọ́run lẹ́nu. فوق له فهو فوق الفوق لا فوق له ما شاء الله. وهو في كل النواحي لا يزول وهو في كل النواحي لا يزول èmi Ọlọ́run ló jẹ́ pé bẹ́yìn náà lámà àtẹlẹbàṣàr láàrin ká ẹ sí yúkẹ́ pàdé ẹgbẹ̀rún sẹ́mù ń ṣe tẹ́nìkan kan ọ̀mọ́. وهو فوق الفوق فوق الفوق èmi lòkè fúnra mi. فوق الفوق kò lè sí nǹkan kan lórí òkè tèmi Ọlọ́run èmi náà mọ̀ bẹ́ẹ̀ lókè. فوق láàfọ̀ òkàlẹ̀. لا فوق له kò gbọ́dọ̀ sí nǹkan kan lókè èmi Ọlọ́run èmi náà lòkè nǹkan kò sì gbọ́dọ̀ sí lókè mi. وهو في كل النواحي لا يزول وهو في كل النواحي لا يزول gbogbo bíkíbi mo ti wà ẹ má wulẹ̀ wá mi lórí òkè. والله في الأرض mọ̀ ń bẹ lábẹ́ bẹ́ẹ̀dì. والله èmi pẹ̀lú yín la jọ ń sùn. والله èmi pẹ̀lú yín la jọ ń sùn ẹ kò síbi ẹ lè sá lọ mọ́ mi. والله في الأرض والله في السماء èmi èé sọ Ọlọ́run ni mí Ọlọ́run. والله في ìgbà الأرض pé ẹ ṣe kínní kan tẹ́ ẹ bá ṣe ń wó hùn yín. والله في الأرض والله في السماء وبينهما لا شيء إلا هو الله وبينهما لا شيء إلا
هو آخر هو آخر هو ظاهر. èmi lọ́ba tí mo hàn tí mo sì pamọ́ fún gbogbo yín ẹ lè rí mi àfọ́jú àlùkìyámà ẹ lè rí mi. هو باطن ليس العيون تراه. ẹni ó pàdé ẹ lọ́nà tó ní mo Ọlọ́run rán mi sí ọ ó béèrè bí ó ti pàdé ẹ ojú kan ò ní rí Ọlọ́run ojú gbogbo wa ní ó rí Ọlọ́run lọ́jọ́ àlùkìyámà ojú gbogbo ẹni Ọlọ́run ọba là. هو باطن ليس العيون تراه. èmi lọ́ba tí mo pa mọ́ mo para mi bí mò ń ṣe tọ́tẹ̀ yín lọ́rùn ẹ lè rí mi bí n ò sì ṣe tọ́tẹ̀ yín lọ́rùn ẹ lè rí mi bí ẹ ń bínú lọ́wọ́ ẹ lè rí mi bínú yín ń dùn ẹ lè rí mi èmi ni bátínú laysal uyunu tara. هو باطن ليس العيون تراه. هو باطن ليس العيون تراه. وقل الحمد لله سيريكم آياته سيريكم آياته فتعرفونها. ẹ jẹ́ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ọba tí ó mójútu ọ̀rọ̀ gbogbo wa Ọlọ́run ní ẹ ní tẹ́ lè ṣe fún mi ju pé kẹ́ ẹ dúpẹ́ lọ. Wa qulil hamdu lillahi. túláàsì lọ́pẹ́ yín. Wa qulil hamdu lillahi. kódà bẹ́ẹ̀ bá gbé ọpẹ́ èmi Ọlọ́run ọba fún ẹ̀dá kan ó ń tọ̀hún náà ó tún hàn lè mà. Wa qulil hamdu lillahi. Ọlọ́run ni wàá ṣáájú ẹ̀dá Muhammad sọ fún wa pé wọn ó dúpẹ́ èmi ni. Sayurikum ayati fatarifuna. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mò ń ṣe wọ́n ń rí. Sayurikum ayati wọ́n mà fatarifuna. njọ́tẹ Ọlọ́run ní ẹ tí mo ti dá yín tẹ̀ ń bẹ láyé ẹ mójútó kílẹ̀ ó mọ́ gbogbo ara bẹ́ẹ̀ bá wà lóru ẹ kàn máa retí náà ni bẹ́ẹ̀ni. bí wọn bá mọ́lẹ̀ máa ń kọ́. Allah. Sayurikum ayati fatarifuna. bí n bá sì sọ pé kílẹ̀ ó mọ́ kọ́ mọ́ sùn mọ́ kí lẹ fẹ́ ṣe sí. Sayurikum ayati fatarifuna. mo dá àyàn mo fi sáàyè ọlá àyè ọlà n ò sì ní yọ gbádùn ẹ̀. Sayurikum ayati fatarifuna. Ọlọ́run lémi Ọlọ́run ẹgbẹ́ millions of nǹkan mò ń ṣe. àmì Ọlọ́run. wọn kì í mà. ìmọ̀ tuuti mulka man tasha وتنزيه الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. Sayurikum. gbogbo agbára lọ́wọ́ Ọlọ́run ló wà. bẹ́ẹ̀ni. agbára yẹn ló fi mú wa dúró látẹ̀sìn. alhamdulillah. lóòótọ́ la tọrọ àdúrà ń bí lẹ́sìn pé Ọlọ́run jẹ́ àṣẹ mi. bẹ́ẹ̀ni. bá a ti wí nù tanu. bá a ti wí lọ́dún mẹ́rin sẹ́yìn nù. bẹ́ẹ̀ni. bá a ti wí lọ́dún márùn sẹ́yìn nù. bẹ́ẹ̀ni. yóò pín jọ kan o. Allah. Sayurikum ayati fatarifuna. ẹ̀yin lọ́balọ́ba ìgbàgbọ́ yín lè má lọ ọbẹ̀ o gbìrì lolongo jí njẹ́ olongo ọba jí mọ́ ó jí ibòmí ni o. Sayurikum ayati fatarifuna. Ọlọ́run ló ń fẹ́ ṣe nǹkan ẹ̀yin láwọn alálà ilẹ̀ yìí tá nílẹ̀ yìí ń ọ̀ mọ́ àlọ́ Ọlọ́run ló ń fẹ́ ṣe nǹkan ẹ̀yin wá ní àwọn alálà ilẹ̀ yìí ò ní gbà àwọn wo ni á ní.
Allahu akbar. sayurikum ayati fatarifuna. Ọlọ́run lẹ́ lójú ẹ ríran o gbogbo sẹ́ẹ̀mí náà ni wọ́n máa fi hàn yín o ètò ẹ bá lè ṣe ń bẹ̀ ẹ́ ṣe ká kí n rí. sayurikum ayati fatarifuna. Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ dá mi mọ̀ ẹ sì gbọ́dọ̀ dúpẹ́ fún mi síwájú gbólóhùn ọ̀rọ̀ méjì tá a bára wa sọ ẹ jẹ́ a dúpẹ́. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكذبون فأخذناهم بما كانوا يكذبون ما شاء الله. ولو أن أهل القرى آمنوا. tó gbé wa wá nìyẹn o. kò sí ní tó ṣẹlẹ̀ àbí tó lè máa ṣẹlẹ̀ lọ́wọ́ tí ò ti ṣẹlẹ̀ kọjá. àwọn Yorùbá wọn láàrírú eléyìí rí. àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni kìlómítà ẹkọ́nọ́mì Nàìjíríà wàláì nǹkan kò mú wa. Ọlọ́run ní wàláwó anna alal qura. wàláwó anna alal qura amanu. Ọlọ́run ní bọ́ bá jẹ́ pọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà yìí bá a bá lè gba òun Ọlọ́run gbọ́. wattaqaw. tá a sì bẹ̀rù òun Ọlọ́run. lafatahna alayhim barakatin minas samai wal ardi. Ọlọ́run ní àlùbáríkà tí ń bẹ ní sánmẹ̀ àtẹ̀yẹ́tọ́ wà lẹ̀ yóò sì pàdé ara wọn àwa náà lòun ó sì kó lé lọ́wọ́. lafatahna alayhim barakatin minas samai wal ardi. ẹ gbọ́ bí ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ní wàláwó àna alal qura. walaw anna ahlal qura amanu. ọmọ orílẹ̀-èdè yìí bá lè gba òun Ọlọ́run ọba gbọ́. wattaqaw. tó sì tẹ́ ẹ sì bẹ̀rù èmi Ọlọ́run. lafatahna alayhim barakatin minas samai wal ardi. àlùbáríkà àti sánmà àti tilẹ̀ mo lè mú jáde fún yín tó ẹ pé ẹ ní mòsí ẹ ní màyà tẹ́ fi kú láyé. walakin kadhabu. walakin kadhabu. Ọlọ́run ní tọ́ walakin kadhabu. walakin kadhabu. kàkà kẹ́ wá gbà mí gbọ́ kẹ́ ẹ sì bẹ̀rù mi. walakin kadhabu. kàkà kẹ́ ẹ gbà mí gbọ́ kẹ́ ẹ bẹ̀rù mi ẹ̀ ń pè mí Ọlọ́run nírọ́. walakin kadhabu. èmi náà mo wá dẹni tẹ́ ẹ̀ rántí mọ́ tó wá jẹ́ pé owó lẹ̀ rántí. owó ló jẹ yín lógún. kẹ́ ẹ lọ́lá kẹ́ ẹ lówó kẹ́ ẹ nípò èèyàn lọ́jẹ́ yín lógún èmi tí mo wá dá yín ń kọ́ ẹ mọ̀ rántí mi. فأخذناهم بما كانوا يكذبون. Ọlọ́ni wà ní Muhammad jẹ́ kí wọ́n mọ̀ o wọ́n máa mú wọn pẹ̀lú ìwà tí wọ́n bá hù ní o. فأخذناهم بما كانوا يكذبون. ظهر الفساد في البر والبحر. ظهر الفساد في البر والبحر. àbí ìbàjẹ́ gbòkè ó gbòdò àrántí Ọlọ́run má kò sólóòótọ́ mọ́.
ظهر الفساد في البر والبحر. nǹkan mẹ́rin la sọnù bá a bá lè pe mẹ́rẹ̀ẹ̀rin padà wàláhì á jẹ ìyà ìdéwájú ọlọ́run. nǹkan mẹ́rin. nǹkan mẹ́rin. Yorùbá àdúà kádùà àdúà kádùà a máa ṣàdúrà ọlọ́run dáṣẹ́ wa pọ̀ mọ́tà àwọn ẹni rí. ìbò irú iṣẹ́ wo lẹ́yìn ń ṣe tẹ́ ẹ ní kọ́ dà pọ̀ mọ́tà àwọn ẹni rí ṣé sí àwọn ẹni rí lẹ́ ń ṣe ni. àbí. báwo ẹni àná ṣe ṣe rèé. níjọ́ tí gbogbo àwọn èèyàn ti ń ṣèjọba bọ̀ lórílẹ̀‐èdè yìí tá a ti ń tẹ́tí ọ̀sí ọ̀sọ́mọ wa ló ṣe ṣé ẹ rí ọmọ wọn kan kọ́ wá gbé ìwé kan lọ́wọ́ kọ́ wá máa pariwo kiri ìlú pé bí màá ń gbà wá o. ẹ̀rí Yorùbá tí ò lójútì aláìlójútì aláìmọ̀ra aláìmọ̀ tó kàn. la ilaha illallah. ظهر الفساد في البر والبحر. ọlọ́run ní bàjẹ́ gòkè ó gbọdọ̀ ọgbàlẹ́ ó gboko. ظهر الفساد في البر والبحر. بما كسبت أيدي الناس. بما كسبت أيدي الناس. ọlọ́run ní gbogbo ẹ̀ ń sọ́fà ẹ̀ ń ṣe kíní kan ebi ń pa ẹ bó tiẹ̀ lé bí o ṣe ní pa wá. bàbá sọ̀rọ̀ yóò pa wá kú nífa. Olúwa o. Aliyazubila. èmi ò sí lóko ìwọ ò sí lóko ọmọ rẹ ò sí lóko ọmọ mi ti lọ ìlú èbó àbí. ti jápa. gbogbo ọmọ wa wọ́n ti náà jápa àwọn ti fi wálẹ̀ ń bí. àbí. wọ́n fi álẹ̀. àwa tán fi ilẹ̀ náà. àwa tá a wá fi ilẹ̀ àwa la wá bọ́ títí la ebi ń pa wá o wí bẹ́ẹ̀ ń gba Buhari mẹ́fẹ́. ṣé bàbá. ẹ̀rí káwọn ẹbí Buhari kí wọ́n bọ́ ta kí wọ́n sọ pé ebi ń pa wá o. Yorùbá mo ti sọ ní ọ̀rọ̀ bíi 40 ọdún sẹ́yìn pé ìyà tí ó gbẹ̀yìn lórílẹ̀‐èdè Yorùbá ni ó jẹ́. ṣé bá a ṣe ń ṣe ìlú ẹ̀ ká máa ṣe a máa jẹ́ kí bá a ṣe jókòó pọ̀ inú wa dùn síra wa. nífẹ̀ẹ́ ara wa. àìsọ̀rí ara wa wàláyé àìsọ̀rí ara wa. Kùránì ní kúnlẹ̀ àkà. wàlá ọ̀kadà mọ̀rọ̀. bí ọba kóró ni àgbọ̀dọ̀ mọ́sòótọ́ ọ̀rọ̀ fúnra wa kí là ń bá ká. kí ló kàn wá. alhaqqu min rabbika. àwa ń pariwo nísìnyí pé Nàìjíríà ọlọ́mọ tá bá wa tún Nàìjíríà ṣe kí ni ó tún ṣe ń bẹ̀. kí ni Ọlọ́run ó tún ṣe níbi Nàìjíríà. kò ní kankan tí ó tún ṣe mọ́. kò sí ní tó bàjẹ́. tí ó ṣe ló ti ṣe yìí. ngbà bá pọ́nrọ́ ó tún Nàìjíríà ṣe sójú ọ̀rọ̀ mọ́ ni. ó ń rọ̀. ó ń rọ̀ sà. oòrùn òmú mọ́ ni. ó ń mú. ilẹ̀ òṣù mọ́ ni. ilẹ̀ ń ṣú. ilẹ̀ ọ̀mọ́ mọ́ ni. ilẹ̀ ń mọ́. òtútù òmú wa mọ́ ni. ó mú. ooru òmú wa mọ́ ni. ooru mú wa. ẹ̀dá èwo nígbà tún ni ó tún ṣe èwo ló ṣe tí ọ̀dà tá a wá ni ó tún ṣe. ظهر الفساد في البر والبحر. ọlọ́ni sahara alfasadu fil barri wal bahri. بما كسبت أيدي الناس. ọlọ́ni gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí i lọ́dọ̀ èmi Ọlọ́run kọ́ o ẹ má bẹ̀ mí lórí ẹ o. بما كسبت أيدي الناس. kódà bẹ́ẹ̀ bá bẹ̀ mí wallahi n ò ní gbà mo fọkọ ara mi búra. èwo ni ká rójú ọ̀nà ńlẹ̀ ká máa. kíni. ẹni Ọlọ́run dà láàrin wa ń bí. kó náwó. bí ó bá jẹ́ Ramadan tó kó àjọ ó tún dọdún tí ń bọ̀. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. bọ́bá ẹgbẹ́ látọdún tó ń bọ̀ ọ̀ràn tí Ọlọ́run tó fi wá dìgbà tá a jọ débí nísìnyí náà. bọ́bá dìgbà náà ajẹ́ bọ́bá bá ti kú ònú àwẹ̀ kó fi ọ́ lẹ̀ kó sì má rántí rẹ̀ títí ìdọdún tí ń bọ̀. Allah. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. Ọlọ́run ní gbogbo
gbogbo ń tẹ́ ẹ bá ṣe ẹgbẹ́ ẹ̀sìn. ليذيقهم بعد الذي عملوا. èmi kọ́ ni mo dọ̀rọ̀ yín rú ẹ̀yin fúnra yín lẹ dọ̀rọ̀ ara yín rú. èmi kọ́ mo ta mo ní sìmẹ́ntì. fi ọwọ́ kan ìdẹ̀ra kan tí mo ṣe fún yín kí n wá yí padà sáyidá ṣùgbọ́n ẹ yí padà fúnra yín. gbogbo ohun tí bá wà ń ṣẹlẹ̀ sí líyù sí kàhún bá dàlà sí ọlọ́ọ̀ni wà nábì sọ fún wọn líyù sí kàhún bá dàlà sí àmìlú gbogbo ohun tí wọn bá wá ń rí tí ń jẹ́ nira àfọwọ́fà wọn ni o. ليذيقهم بعد الذي عملوا. ọlọ́ọ̀ni ẹ sì máa wà bẹ́ẹ̀ la'allahum yarji'un. لعلهم يرجعون. bóyá bí àbájẹ yín ẹ yí padà fúnra yín. لعلهم يرجعون. àdúrà tí ò ní gbà láíláí ni pé kọ́lọ́run ó tún nàìjíríà ṣe ó ti ṣe ní tí ó ṣe ọlọ́run kó tún mi ṣe kọ́ tẹ́yìn náà ṣe ni àwa la máa ṣàdúrà ọlọ́run tún mi bọ́ ọba kírun tán pé ìwọ ọlọ́run tún mi ṣe o ìwọ ọlọ́run tún mi ṣe o bí mo ṣe ń rìn yìí ọ̀dà o apá ọ̀tún ilé mi mo rò jẹjẹ ń bẹ̀ apá òsì ilé mi mo rò jẹjẹ ń bẹ̀ mo sì torí ẹ̀ káwọ̀ ọmọ jẹun ẹ̀mẹ́ta wa pé ẹ̀dá sì làwọn tọ̀hún yẹn náà nítorí ìwọ tó ń bẹ láàrin gbùngbùn lọ́lọ́run fi gbé ara alẹ́ apá ọ̀tún síbẹ̀ ló fi gbé ara alẹ́ apá òsì síbẹ̀ pé ìwọ ni ọmọ jólùrànlọ́wọ́ fún wọn o. àwa kọ̀ yẹn àṣẹ àwa lọ́lọ́run tún nàìjíríà sí kò tún kankan ṣe mọ́. إن الله لا يظلم الناس شيئا. ọlọ́lẹ́mi ọlọ́mi ò ní bu ẹnìkan sí. لا يظلم الناس شيئا. ولكن الناس أنفسهم يظلمون. ọlọ́lẹ́yìn èèyàn lẹ́bùrọ̀ ayín sí o èmi èyí ṣàbòsí o tí n ó ṣe fún yín mo ti ṣe o. ولكن الناس أنفسهم يظلمون. mo fẹ́ béèrè lẹ́yìn lọ́balọ́ba tẹ̀yìn náà lẹ́tí ẹ̀ wá ń di ọ̀rọ̀ ọlọ́run sì bá ń kó yín jọ sí bíríbí lọ́sàn-án yìí ẹ̀yin lẹ́ wà ń bẹ̀. ẹ̀yin ni o. palliative tí wọ́n ní wọn kó wá fún wa. ilẹ̀ Yorùbá. ẹ̀yin lẹ́ pín mọ́wọ́. sọ́kò dáàfin. n ò gbọ́. abakumla. kábíyèsí mélòó wọn kó wá fún yín. wọn ò fún yín ní kankan. wọ́n láwọn ò rí. kábíyèsí ẹ gbọ́. wọ́n láwọn ò rí. ẹ rí palliative. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yẹn ti clear báyẹn. ẹ bá ń pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ẹ sì lẹ́ ń bẹ láyé. olúwa o. ẹ sì lẹ́ jọba. kí ni ẹ wá jọba lé lórí. olúwa. èmi ọmọ ń tẹ́ ẹ jọba lé lórí ńgbà náà. ẹ̀tọ́ wa. ẹ jọba ẹ láṣẹ. ẹ jọba ẹ ọmọ yín tí a gbé ìyá rẹ̀ ń yàwó bọ́yẹ̀ yẹn gan-an lẹ́tí ẹ̀ tó bá ń lọ bí wọ́n ti gbé ìyá rẹ̀ ń yàwó ní wá ń pàṣẹ lọ́wọ́ àgbà gbogbo palliative ló ṣe bó ṣe wù ẹ̀yin lọ́balọ́ba sì wà ń bẹ̀ kí ni wàá kù tẹ́ fẹ́ náwó. wà á ti dhalqurba haqqahu. ẹ̀yin náà wà láàfin ẹ̀ máa gbọ́dọ̀ ọlọ́mbá ní tún nàìjíríà ṣe o kò ṣe nǹkan kan mọ́ o. wà á ti dhalqurba haqqahu. palliative ṣe ń wí mo sọ fún ẹ níjẹ̀bú òde lọ́sàn-án yìí náà ngbà àwọn kò ti Kánò wá tirẹ́là lọ wọ́n bẹ̀rẹ̀ sí í já ẹrù odidi ọjọ́ mẹ́ta wọ́n já ẹrù ní stadium sórí fíìdì orí fíìdì ni o wọ́n ẹsẹ̀ wá àwọn àrẹ́ǹjì ẹ̀ ní wàá tó gbé ẹ lọ ráìsì sẹmófìtà òróró spaghetti òróró ẹ̀wà iyọ̀ ṣúgà gàrí wọ́n tó gbé ẹ̀ kalẹ̀ ni wọ́n sì ní kálukú ọmọ wọlé kọ́ máa wá gbé tiẹ̀ pẹ̀lú nọ́mbà sí wọn bá fi lé ọ lọ́wọ́ kálukú wá gbé tiẹ̀ a sì ha fódìdí ọjọ́ mẹ́rin tí wọ́n fi ń gbà àwọn èèyàn mi ní Ọ̀yọ́ state àwọn tún ṣe nǹkan tó tiẹ̀ lé bí èèyàn nú ẹ ráàyè tẹ́ fi gbàgbọ́ àwọn tẹ́ ń pè níjọba wọ̀nyí wọn ò máa fìyà jẹ yín ni ẹ̀yin náà dẹ̀ sì bí wọn
nígbà tẹ́ ń gbé àwọn bá ti gbàṣẹ lọ́wọ́ yín wọ́n ti gba àṣẹ lọ́wọ́ yín wọ́n ti ẹ̀dẹ̀ ń wò wọ́n ran sáyé òyìnbó la tún wà ní ẹ bá wà lá bí wọn. bẹ́ẹ̀ni. ẹ lọ tún constitution ṣe. kí wọ́n má jẹ́ àbínú o. ẹ dákun torí Ọlọ́run ọba lọ́yẹ ọlátẹni àbí gómìnà. ọba ló nílùú. ọba ló ba lórí gbogbo. wàláyé téèdọ́lá ọba ló nílùú nílẹ̀ Haúsá téèdọ́lá wọn ò bí bá bá ẹni gọ́fìnà kẹ́kẹ́ ńbọ ní ti ń bọ̀ wọ́n gba palliatives yìí kò sẹ́ni wọn ò fún o kò sẹ́ni Tinubu ò pé wọn ò kó lọ fún kò sí state kan nílẹ̀ orílẹ̀-èdè tí ò pé wọn ò pín fún. àwọn àtọ̀yọ́ state bí wọn bá fẹ́ kọjá lórí tàǹbì ọ̀nà bá gbé pé mẹ́ta wọ́n wàá gbé ráìsì kan látòrí mọ́tò wọ́n ó jù ú lẹ̀ bí ogójì èèyàn wọ́n ó dùn ráìsì ẹ̀ tí wọ́n bá fàyà mọ́ra wọn lọ́wọ́ ẹnìkan kò ní rí nǹkan kan mú lọ lé mbẹ́ ó ti dàmọ́ yẹ̀pẹ̀. ظهر الفساد في البر والبحر ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. Ọlọ́run ní àfọwọ́fà yín ni o ẹkọ́nọ́mì kankan kò gbẹ ẹkọ́nọ́mì wọ̀ bàjẹ́ àgbàdo wà òwú mọ́ ni àtakòkò mọ́ ni bá a bá lè gbìn torí kò yé mi. àdúrà tí ò ní gbà èyí ṣe Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe kí ni ó ṣe ń bẹ̀ yóò sọ̀sán bẹ̀ dá lẹ́ni. àbí kí lẹ fẹ́ kó ṣe èyí tí ó ṣe ló ti ṣe fún wa yìí àwa yóò bá mo ní ẹ̀jẹ̀ àkíyèsí ra wa ẹ̀jẹ̀ àkíyèsí ra wa wàláhì àwọn èèyàn mi lókè lọ́hùn wọn ò gbé èbó. ṣùgbọ́n ọpọlọ ń bẹ fún wa ọpọlọ pé bí kábíyèsí tó bá ló lọ òun lọ lọ́yìn yẹn pé wọ́n máa fún gbogbo wa lóúnjẹ níjọ́ tó bá kọ̀ tó lóun ò fún wa lóúnjẹ yóò jìyà. Allahu Akbar. ẹnìkan gbọ́dọ̀ lọ́ọ́ sọ fọlọ́ kan Nàìjíríà bí nìsín pé owó tó ní àjọ níní. yóò sọ pé yóò bá bàbá ẹ̀wọ̀n ni ó kù sí. ó lè pé wọ́n lọ mú kí wọ́n ó ti mọ́lé ẹ̀tọ́ rẹ̀ ló sì béèrè o. ظهر الفساد في البر والبحر. ظهر الفساد في البر والبحر. nǹkan kò mú ẹkọ́nọ́mì wa nígbà mo ti rí tẹ́ ẹ ti kọ́ mi mọ̀ pé ní gbogbo ayé ń kọ́ ní ìsìnú kí ló mú ẹkọ́nọ́mì wa èsì nǹkan kan tó mú owó tó ń bẹ lọ́dọ̀ Emefiele tí a bá gbà wọlé Nàìjíríà ọ̀nà fún odidi 20 ọdún tá a máa jẹ tá a máa mu. Ọlọ́run wò. alówó lọ́wọ́. emele fi. ظهر الفساد في البر والبحر. ebe ẹran àwọn ọmọ yín lọ gbọ́ èyí tó lọ sí House of Rep. àbí. bẹ́ẹ̀ni. ebe ẹ láwọn senators. bẹ́ẹ̀ni. àwọn senators yìí ń gbà wo ni wọ́n dé tí wọ́n wá ń fún yín lábọ̀. wọ́n pè yín lọ́ba jọ kí gbogbo yín kẹjọ jókòó. kábíyèsí o. wọ́n pè ń gbà la Àbújá o wọ́n fún wa ní 30 billion. wọ́n fún wa ní 60 billion. níjọ́ wo ní àlàáfẹ́ kọ́ hospital kan sí àdúgbò báyìí títí ọ̀nà ìlú báyìí ó yẹ ká ti tún ṣe owó yìí tá a bá yọ owó hospital tá a yọ títí tá a fẹ́ ṣe ń bẹ̀ ó kù yé báyìí o iye ń lọ́wọ́ àkùtẹ́mi àtẹ̀yìn àjọ láǹfààní sí ẹ̀yin lọ́balọ́ba ẹ̀ mú yé báyìí. èmi náà. àwọn tó ń bá mi ṣe lọ́fíìsì káwọn náà mú yé báyìí èmi gan-an lára èmi náà mú yé báyìí ọ̀rọ̀ yanjú àwọn àti yín ọ̀jíṣẹ́ rí wàláì mi ọba jẹ́rú iṣẹ́ mi ọba jẹ́ iṣẹ́ fún Haúsá yóò sọ fún un pé wàláì tó ọba tó dákọ̀ ara rẹ̀ pọ̀ fẹ́ jẹ́ kínní kan ládùúgbò yìí gbogbo òran rẹ̀ lárùn. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. بما كسبت أيدي الناس. ليذيقهم بعد الذي عملوا. ليذيقهم بعد الذي عملوا. لعلهم يرجعون.
Yorùbá wọn ní làákàyè wọn ní bàbá ti ṣe làáwí. ẹnìkan ìyànà rẹ̀ lódì. Yorùbá ẹ fẹ́ràn irọ́ bí Yorùbá bá wà gbádá tí bá ń mìrì ẹ̀rì ẹ̀ báyìí ní ìsapá agbára máa ní. Nínú ẹ̀mí ẹ̀yọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ yàn gidi lòun náà. Àmẹ̀tọ́ ara wa àwúlò fúnra wa àtúnwá fẹ́ràn ara wa àwọn ayọ̀ ilẹ̀ Yorùbá ń bí láti máa ń palówó pé bá ń bá ń jà. bí kakúkọ. àbọ̀wé tẹ́ ẹ pa kọ́hún ni. bẹ́ẹ̀ ni. bá ń bá ń jà. bí kakúkọ. báwa bá ń bára wa jà lókè lọ́wọ́ ẹnìkan ó kú ni. bẹ́ẹ̀ ni. yóò fà yín lẹ́ni o. bá ń bá ń jà bí kakúkọ kò sí lọ́dọ̀ wa lókè lọ́hùn. ẹ̀yin tẹ́yin náà wá wí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ń bá ń jà bí kẹ́ẹ̀kú kọ́ irọ́ lẹ̀ ń pa. Yorùbá náà ló tún sọ pé ará léèrè ò ní fẹ́ kó o kú wọn ò sì ní fẹ́ kó o jẹ́ èèyàn bọ̀rọ̀ ẹ pa. abẹ́ẹ̀ ti jẹ́ tí ó tún máa wà láyé. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس الله أكبر كبير ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ẹ má sọ̀rọ̀ nípa ẹkọ́nọ́mì mọ́ irun wa tá a kí pé ni ẹjẹ́ á máa sọ̀rọ̀ lórí ẹ̀ a kí irun pé mọ́ ọwọ́ ní tí ẹjẹ́ á máa sọ̀rọ̀ gbogbo èyí tá à ń wí ọ̀kan wá ìwọ ni ọmọ bó ṣe dọ́gbọ́n ara rẹ mọ bó ṣe dọ́gbọ́n ara rẹ ẹ̀yin lọ́balọ́ba ìwọ̀nba tẹ́tí yín bá kọ́ lé ní ọ̀rọ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú ọ̀rọ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú. Bọ́bá wù yẹn ta parada bọ́bá wù yẹn má ta parada wàláhi tàláhi bíláhi lẹ́dí ilaha illa huwa. ẹ kú ò ládùúgbò ń bí ẹ wá tọ́nà ọ̀dọ̀ wà lẹ́yìn tí ẹ wá ò bá wọn lọ́balọ́ba ṣe ń ṣe lókè lọ́hùn. lókè ọ̀ya. bọ́bá wù gómìnà ní ìsìn ó lè máa lọ kọ́ máa kọjá lọ kó débẹ̀ ẹ̀ kún ọ sọ pé èbúmọ̀wé wà nílé bá wà nílé ẹ̀kọ́ ẹja yálé rẹ̀. ẹja yálé ká jẹun. wàláhi wọn ò bí ẹnìkankan dá abẹ́ lókè ọ̀ya. ìyálé mi ṣé mo ránṣẹ́ sí ọ. fún kínní. bọ́ ọ bá jẹ́ gómìnà lójú àwọn tálíkà ìlú lọ jẹ́ gómìnà lé lórí àṣẹ tí ọba mi ń bẹ̀ lọ́ba ni ó sì tún fi mí lẹ̀ ń bẹ̀. ọdún mélòó ni wo lò. ẹni ọba pẹ́ mẹ́ ni ọlọ́dún mẹ́jọ nù wọn. wá parí ọdún mélòó 20 ọdún là ń kà tí kábíyèsí ti establish on the throne wá sí tàǹsì 20 ọdún là ń kà lónìí. Allahu Akbar. ظهر الفساد في البر والبحر. yàmà ló ń sọ fún mi pé ìbúmọ̀wé ti lo gómìnà mẹ́rin gbó. Allahu Akbar. nígbà tẹ wá mọ̀ pé lè lo gómìnà gbó ẹ wo lẹ tẹ jágbe mọ́ pé jókòó ń bẹ̀ tá ń rán oúnjẹ. àbí ta ló rán oníṣẹ́ tá ń bẹ̀ oúnjẹ iṣẹ́ wo la gbé fún ọ pé o ṣe. àṣẹ yẹn sì wà ń bẹ lẹ́nu àwọn ọba. àṣẹ ń bẹ ẹ lè pamọ́ ẹ̀rù ń bẹ yín náà. ẹ wá dẹ́kun jẹ ta la wá fẹ́ taari ṣáájú nìsín. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. بما كسبت أيدي الناس. Ọlọ́run lọ́wọ́ yín ló ti wá o. بما كسبت أيدي الناس. owó ń bẹ. Nàìjíríà. wàláì owó ń bẹ Nàìjíríà. wàláì. wàláì tó o bá mọ bí ó wà ń ojúwe fún ọ. owó ń bẹ. corruption ń pa wá. wọ́n lọ ọmọ kékeré kan orí táwọn bàbá ń jókòó tí wọ́n ń sọ̀rọ̀ ó ní bẹ́tẹ̀ dádì ẹ̀ mà sí má bí owó wà o ó wá júwe fún ọ wọ́n wá lọ bí ilé yẹn ọfẹ́ tó gbogbo ààfin yìí ó ní ẹ pé wọ́n ọjà ó nítorí bí odidi ọjọ́ 5 làwa fi ń ṣe fàájì ń bí ẹ pé wọ́n ọjà ilé yìí ó ní wọ́n ń sọ pé owó wọn ó
ó ní kọ́ wọn o wọn kó pamọ́ ni o nígbà wọn já àwọn èèyàn tí wọn kọ́kọ́ débẹ̀ tí wọn rówó wọn dákú ni. Allah. pé ọdún mélòó la fi ná eléyìí gan ti kárí Nàìjíríà ẹ wọ́n ọmọbìnrin kan tó débẹ̀ ń jò ní ọjọ́ mélòó ló lò ń bẹ̀ àti ń bá tírílíọ̀nù lákàntì rẹ̀ sówó sẹ́ bàbá rẹ̀ ni. zara al-fasadu fil barri wal bahri. ẹ̀yin lọ́balọ́ba wa ń lẹ̀ Yorùbá ẹ gbìyànjú ẹ jáde ẹ má kéésà àdúgbò yìí nìkan lẹ wà fún Ọlọ́run ti ní ẹ ṣáájú ẹ sì ní dèrò ẹ̀yìn. Àmín. ẹ̀yin náà ẹ jáde tàkẹ́ lọ́wọ́ bí wọ́n ṣe ń sọ ọba tẹ́ ń ṣe yìí ẹ jáde wàláhì nígbà tí Bayero ń bẹ láyé torí pé ìyàwó ẹ̀ Alájà Jọládé ọmọ ọba Àlọrin àná ni mi lè ṣe kí n má délé wọn èmi náà ni mò ń ṣàdúrà fún wọn. àlejò wo ni ọ̀wá tí ọ̀wá kí Bayero tí ọ̀wá sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ rárá yóò jókòó bíi fọ́tò báyìí ni àwọn àfáà ó tó lọ báyẹn lápá àlàáfíà rẹ̀ báyìí àwọn dòǹgárì rẹ̀ náà ó tó lọ lápá ọ̀tún báyìí àwọn dòǹgárì ní ọmọ kí ẹni tó bá dé wàláì wọn Jonathan ńgbà Sanusi bó ṣe jẹ jáńjáhùn. àwọn dòǹgárì ní sọ̀rọ̀. Jonathan ò rí ibi jókòó ọlẹ́nìkan kan ò gbọ́dọ̀ dìde àyàfi bọ́ bá lè jókòó ńlẹ̀ ẹ̀lẹ̀ tí gbogbo yín gbé jókòó. lórí rọ́ọ̀gì. President orílẹ̀-èdè sẹ́nìkan mú sí ni ẹnìkan ò mú sí ẹ̀yin ọ̀làṣẹ mọ́ ẹ̀ní mọ́. zara al-fasadu fil barri wal bahri. àfààní ìndàmà hadha. ìndàmà hadha. Allah. متادث له غيار لم يبك ميت ولم يفرى بمولود لم يبك ميت ولم يفرى بمولود عندما هذا bá continue pẹ̀lú bá a ṣe ń ṣe yìí. عندما هذا. wọ́n ní àìlè sọ̀rọ̀ ní orí ìburú ni o. àfi kẹ́yìn yóò bá kẹ́ ẹgbẹ́ranù ẹ̀kọ́ òun èé pààyàn àbẹ́sẹ̀ bí ẹ máa pààyàn ni bí ẹ bá sọ̀rọ̀. torí Ọlọ́run ta ni ó rẹ́yìn mi bàbá wa aládé wọ̀nyí tí ó wàá sọ pé òun lọ́rọ̀ kan tó ń fẹ́ sọ. ẹ sọ̀rọ̀ abẹ́ ògè ni. abẹ́ ògè ni wàláì kò tí ì sónítọ̀ nílẹ̀ Haúsá kò sóńtọ̀ nílẹ̀ Haúsá wọ́n ń pa kan dẹ́gẹ́tì lọ́dọ̀ wa lọ́hùn. Indama hadha. irú ẹni tí ń sọ pé ẹ dìde ẹ jókòó àárí àgbọ̀ action tẹ́tẹ́. ẹ dìde ẹ jókòó. ẹ take action kankan ó sì dọ̀rọ̀ yẹ̀yẹ́ ṣé bẹ́ẹ̀ bá wá dóde táwọn ẹnìkan tó yẹ wọ́n ṣe kábíyèsí sí tí wọ́n bá ṣe ṣé ẹ̀pín akàn yín lábùkù ni. Allah. ngbà tó ní ẹ dìde ẹ jókòó ẹ kò lè lọ́njọ́ yẹn wọ́n bá jẹ́lẹ̀ Haúsá kò lè lọ yóò padà bọ́ sí gbangba lọ́rẹ̀ sọ pé òun withdraw statement tó ń sọ yóò sì kàn withdraw rẹ̀ ní wàhálà àwọn ni wọ́n hàn lè mà. ẹ rí kí Yorùbá àti dé orí oyè wọ́n sì ní ngòlé wá kú. èjòyè lé bàbá rẹ̀. èjòyè lé bàbá rẹ̀ o òun lọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè nísìn. àwa ló kàn kọ́lọ̀ ń jẹ́ àṣàṣeyọrí. àwa lọ́kàn á sì ṣàṣeyọrí. àmín. àwa lọ́kàn á ṣàṣeyọrí. àmín. mo ti sọ fásiwájú pé bàbá ta àtọ̀ ni. bàbá tọ́ yóò dẹran dín. gbogbo ń tọ́ ọ bá ń sọ pé wọ́n máa faraàlú wọn máa ṣe máa. ẹ mánítọ̀ rẹ̀. máa wádìí máa mánítọ̀. wádìí wọn. ó débẹ̀. àwọn lọ Àbújá ń jó ni gbogbo governors pátá ni wọ́n fún lówó kìí sọ owó kékeré
ẹsẹ̀ tó àwọn èèyàn yín. àbí àwọn tọ̀dọ̀ mi ní tòsí ń bí. lọ́dọ̀ wa tòsí bí. lọ́dọ̀ wa ń sálẹ̀. òun sì ń lọ rèé sọ̀rọ̀ láàyè kan gbọ́ mo rò pé ó ṣe bí yóò sáwọn èèyàn ń bẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ o bóyá o ti wá gbàgbé páwọn èèyàn lòún bá sọ̀rọ̀ wá ní wọ́n ń gbé wọn fún wa lówó wọn ò fún èmi lówó kankan o. kìí ṣe kéré mi. náà lù yìí nìkan náà lù yìí nìkan. jórí tó. yóò bẹ́ẹ̀ ṣe yàn rí Allahu Akbar. wàláì yóò bẹ́ẹ̀ ṣe yàn rí Allahu Akbar. wàláì. inna azi tadhkiratun. ìrántí la fẹ́ léyìí ṣe fúnra wa. faman sha'a attakhadha ila rabbi sabila. oṣù àwẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́lẹ̀ oṣù usa ni bẹ́ẹ̀ni. ọlọ́run ó forí jìn wá. amina. sọ fún yín pé bẹ́ẹ̀ bá ṣàdúrà ẹ̀ máa ṣàdúrà pé ọlọ́run tún mi ṣe ọlọ́run tún wá sí. bá ń tún lágbájá náà ṣe bá ń tún dóòlà náà ṣe tún àwọn ọmọ nàìjíríà ṣe ọlọ́run ò ní tí ó ṣe pẹ̀lú nàìjíríà mo ti parí iṣẹ́ tí ó parí. Allahu Akbar. rabbana zalamna anfusana. bàbá ńlá wa nábì ádámà mistake rẹ̀ tó ṣe náà là ń jìyà rẹ̀ yìí. zalamna anfusana. nígbà tó náà ṣe mistake ó ní wọ ọlọ́run sọlámùnà ànfúsànà àti bóra wa sí o. zalamna anfusana. àwa la ṣera wa o. zalamna anfusana. báwo la ádámù ò ṣe sọ pé ọlọ́run ní í ṣe òun. kò wí bẹ́ẹ̀ ó ní sọlámùnà ànfúsànà. zalamna anfusana. wa in lam takfir lana. wa in lam taghfir lana. tó o bá lè forí jìn wá. wa tarhamna. tó o mójú kúrò ní láì fi wa tó o kẹ́ wa. lanakunanna minal khasirin. ربنا ظلمنا أنفسنا in lam takfir lana. وإن لم تغفر لنا وترحمنا lanakunanna minal khasirin. لنكونن من الخاسرين. ẹ padà síbi ìpìlẹ̀ ẹ bọ èyí ṣe ìpìlẹ̀ wa o tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nù ẹ bọ èyí ṣe ìpìlẹ̀ wa kẹ́bọ ó tó máa jáde kí àwọn tí ó rorò kú kí ṣètánì ó tó kú ẹbọ dé ṣètánì lọ kẹ́bọ wá bẹ́ẹ̀ni. kó sì tó kó dé Ádámù àti Sílọ́ọ̀. 500 years ní Islam ti ń bẹ ẹ kí wọn ó tó ronú débi ẹbọ Ádámù ti ń kírun. àbí ẹ wá jẹ́ àtúnra wa ṣe ká súnmọ́ lọ́hùn ká súnmọ́ lọ́hùn ká súnmọ́ lọ́hùn ká gbàpọ̀ lọ́hùn ni ẹ bẹ́ẹ̀ gbọ́ ó ní tútìl múlíkà mọ̀ntàṣà ọlọ́ọ̀ni wà ní Muhammad sọ fún wọn pé kulillahumma malikal kulillahumma malikal mulki. ọlọ́ọ̀ni sọ fún wọn pé èmi ọlọ́run lèmi fi ìyàn jọba. tu'til mulka man tasha'u. ní ọba sì wù mí ni n ó fi jẹ́. wa tanzi'ul mulka mimman tasha'u. ó dà n ó fi jọba tán n ó tún sálẹ́sà. wa tu'izzu man tasha'u. Masha Allah. wa tudhillu man tasha'u. ẹ̀yin tẹ́sí máa du ọba ọ̀pọ̀ ṣùgbọ́n ẹni ọba já mọ́ lọ́wọ́ ẹni ọba ti já mọ́ lọ́wọ́ ẹni tí wọ́n jọ dùn ún bọ́ bá fẹ́ lo ayé rẹ̀ tó bá fẹ́ tún ìran rẹ̀ ṣe tó bá fẹ́ káwọn ọmọ òun ó jẹ́ èèyàn láyé kọ́lọ̀ ọbẹ̀ ni a fi jọba tí wọ́n bá ti lọ sọ fún un pé kábíyèsí o kó náà lọ ṣe bẹ́ẹ̀ láì ṣe bẹ́ẹ̀ yóò jìyà kú ni. biyadika al-khayru innaka ala kulli shay'in qadir. ọba kò ní jí láàárọ̀ kó sọ pé lágbájá tá a jọ du ọba kórìíre ó burú kọ́rọ̀ rí ọ dàrú kó dolo sí rárá ọwọ́ kábíyèsí tí a ti wí fún yẹn ó parí àṣẹnu. àṣẹ Ọlọ́run ni. òun wá làwọn kan wá ń tẹ̀yìn mọ́lẹ̀ ẹ̀ ń gbé ẹ dìde ẹ jókòó
wàláhì kedere mò ń wò ń jọ náà wàláhì mo sì ń búra lójú ẹsẹ̀ ń bẹ̀ mo ní Yorùbá gọ̀ mo ní Yorùbá gọ̀ bàbá tó ń pẹ́ wọn ó dìde wọn ó jókòó yìí kò sínú ìjọba mọ́ kí ló fẹ́ ṣe níbẹ̀ náà ló yẹ káà náà ti da dọ̀bálẹ̀ pé ẹgbẹ́ gbogbo ẹ̀mí náà sọ́jà tó tẹ̀lé ọlọ́pàá tó tẹ̀lé ń gbé abádágbé ẹ̀rú nísìnyí níbo. Inna hadhihi tazkiratun. ọmọ mi àbúrò mi ọmọ mi ọwọ́ àánú à lọ́balọ́ba ẹni tó wá sojú Olúbàdàn jọ náà. lọ́jọ́ náà. ọba lòun náà mo ní kí lè wá ń ṣe àpòrí bàbá àjẹpẹ́ wò wá dáadáa ọlà ń wòra wa náà ni àní kankan tá a lè ṣe nǹkan kan mo ní àjẹpẹ́ láṣẹ kankan mọ́ àṣẹ yín ti kọjá ẹ má wulẹ̀ ha rẹ̀ mara àdúgbò yín bẹ́ẹ̀ bá gbalẹ̀ tẹ́ fẹ́ talẹ̀ ilẹ̀ ni ẹ máa ta. تؤتي الملك من تشاء. قل اللهم مالك الملك. Ọlọ́run ní fi yàn jọba wọ́n ń ṣe kan lọ́wọ́ nísìnyí ọba wa nìbàdàn ó kú wọ́n wà jọba nísìnyí wọ́n ń sọ pé nígbà tí ẹni tó tọkàn tí ó jọba ẹ mọ̀ pọ́ bá tiwa tá à ń jẹ nìbàdàn lọ́rọ̀ọ̀rùn jù. àmọ́ tó ní. ìjà ò sí ń bẹ̀ bí bàbá tó kú tó ń ṣe kú wẹ́rẹ́ báyìí ilẹ̀ ọmọ àwọn onílù ti lọ ilé ẹni tọkàn. àbí kò ti jà. wọ́n ti ń ju ṣẹ̀kẹ̀rẹ̀ sókè látàlẹ́ tí wọ́n ti gbọ́ pé kú náà ni wọ́n ti lọ ọbẹ̀. kẹlẹ́kùn máa sunkún kẹ́ni tí ó sì yóò máa yọ̀. ẹ wá worú òun wọn wá ní bí wọn bá ṣe tán wọn ìyá kọ́kọ́ tètè lọ rèé sọ fún gómìnà aráàlú gómìnà yìí ìwọ tó ìjọba sí àbí ìwọ pẹ̀lú gómìnà ẹ tán ni ṣé lọ lé gómìnà kí lè fẹ́ lọ sí lọ́dọ̀ rẹ̀ information tẹ bá pass through tẹ fún àwọn èèyàn ńláńlá náà ni ẹ fóun náà for your information bàbá wa ó wàjà tó. قل اللهم مالك الملك. ẹ jẹ́ àṣetọ̀ ọlọ́run ọ̀ràn wa lọ́pọ̀lọpọ̀ ń tà ń ṣe wàláhì nígbà jẹ́ Trump ń sọ pé ṣé wọ́n ti tún constitution Nàìjíríà ṣe ni tí wọn ò mọ̀ pé àwọn ò tí ì kúrò lóko ẹrú ni gbogbo ẹ̀yin bàbá yìí náà lè ṣe kàwé ẹ̀rí di gbogbo ẹ̀ o kò síbi ọlá òwa o àánú Ọlọ́run ló kù tí ẹ jẹ́ á máa tọrọ Ọlọ́run ó ṣàánú wa àmín Ọlọ́run ó bá mi ṣàánú yín o àmín ẹ rí ààyè yín lò ó àmín ẹ ráàyè yín lò ó ẹ máa bọ̀ ń bí ẹ má dààmú bàbá. kò ní lè má wà o bó tilẹ̀ wù kí Nàìjíríà ó lè tó kò ní lè má wà. àmín kò ní lè má wà bó tilẹ̀ wù kí Nàìjíríà ó lè tó.